Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe o. Welcome back to my channel. Gist tèmi ò ní pé Kábíyèsí. Àwọn elder wọ́n advice Kábíyèsí wípé kí wọ́n divorce gbogbo àwọn olórí yìí tó bá jẹ́ pé èyí máa mú ìdùnnú wá fún wọn. So wọ́n ní àtìgbà tí wọ́n ti fẹ́ àwọn olórí inú Kábíyèsí ò dùn nítorí pé ìfẹ́ wọn ò ráyè padà wá sínú palace. Allegedly bá a ṣe gbọ́, ṣé ó possible kí Kábíyèsí divorce gbogbo àwọn olórí yìí? Báwo ló ṣe fẹ́ ṣe nǹkan tí kò yé mi nìyẹn. Gist ẹlẹ́ẹ̀kejì ò ní pé wọ́n ní Kábíyèsí ló fún olórí Rónkẹ́ ní àṣẹ tí olórí Rónkẹ́ tó fi ń wu gbogbo ìwà tí wọ́n wò nínú palace yìí. Allegedly bí a ṣe gbọ́, wọ́n ní gbogbo àwọn tí wọ́n wà nínú palace, wọ́n ní olórí Rónkẹ́ ò treat wọn dáadáa. Extend pé àwọn ẹ̀gbọ́n Kábíyèsí àwọn gan wá sí palace láti wá bá olórí Rónkẹ́ sọ̀rọ̀ pé kí ló dé pé the way bó ṣe ń treat àwọn tó ń ṣiṣẹ́ ní palace ò dáa. Wọ́n ní ó máa ń sọ̀rọ̀ sí wọn ní àwọn ló máa ń bú wọn, ó máa ń sọ ògbẹ́. Wọ́n ní àwọn tó ń ṣiṣẹ́ ní palace gan wọ́n náà prefer Mariam ju olórí Rónkẹ́ lọ. Ìpè torí Mariam ò ráyè anybody, ara ẹ̀ nìkan àti Kábíyèsí ló máa ń wò ń tiẹ̀. Kí Kábíyèsí ṣáà ní time fún un ló ń lé ìfẹ́ ló bá dé palace ń tiẹ̀. Wọ́n ní ṣùgbọ́n wọ́n ní àǹtí wa aró, wọ́n ní gbogbo àwọn tó ń ṣe ní palace èébú kùrà ni ló máa bú wọn. So allegedly bí a ṣe gbọ́, wọ́n ní gbogbo àwọn tó ń ṣe ní palace pé inú wọn ò kí ń dùn nítorí bí àǹtí wa aró ṣe máa ń treat wọn. Wípé ó máa ń mistreat gbogbo àwọn tó ń ṣiṣẹ́ ní palace. Wọ́n ní gbogbo àṣẹ yìí, wọ́n ní ọwọ́ Kábíyèsí dẹ̀ ló ti wá, pé Kábíyèsí ló fa gbogbo nǹkan tó ṣẹlẹ̀. Wọ́n ní tó bá jẹ́ pé Kábíyèsí ò fún wọn ní àṣẹ, wọ́n ní olórí Rónkẹ́ wọn ò ní máa ṣe gbogbo nǹkan tó ń ṣe hàn. Wọ́n ní Kábíyèsí ló fa gbogbo ẹ̀. Wọ́n ní to the extent pé àwọn ìyàwó Kábíyèsí, àwọn olórí tó kù gan ti lọ fi ẹjọ́ Kábíyèsí sun bàbá wọn. Wípé wọ́n ti gbé àṣẹ lé olórí Rónkẹ́ lọ́wọ́ jù. Ẹ jẹ́ kí n kí àwọn olólùfẹ́ mi o. If today is your first time on my channel, please can you go straight and press the notification bell so that whenever I post any gist you can get it. Orúkọ mi ni Mashola, mo máa ń sọ Yorùbá lórí channel mi àti ìgbà míì mo máa ń sọ Òyìnbó. Mo dẹ̀ máa ń sọ̀rọ̀ nípa celebrity gist and royal gist. Ẹ̀yin èèyàn lé, ẹ ṣé mo dúpẹ́ fún support yín, fún gbogbo ìdúró tì yín, ẹ ṣé ń subscribe sí fídíò mi. Ọlọ́run á máa bá mi ràn yín lọ́wọ́ òkè òkè. Lọ́lá yín máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé, ẹ ṣé. Wọ́n ní tí wọ́n bá rán yàn níṣẹ́ ẹrú àfitọ́mọ jẹ ni olórí Rónkẹ́. Ṣé ó dáa kẹ́ ẹ máa treat àwọn tó ń ṣiṣẹ́ ní palace? Allegedly nǹkan tá a gbọ́ ni o. Ẹni pé àwọn èèyàn ń sọ̀rọ̀ nípa olórí Rónkẹ́, wọ́n ń sọ̀rọ̀ nípa Kábíyèsí. Ẹni kí àwọn èèyàn má sọ̀rọ̀ mọ́ nípa wọn. Ṣé bí àwọn náà gbéra wọn wá sórí social media? Okay, irú fídíò tí mo ní mo wò lẹ́ni tí olórí Rónkẹ́ ń jó níwájú palace. Ṣé àwa la lọ síbẹ̀, la lọ fídíò ẹ̀? Ṣé bọ́n ló post ẹ̀ sórí social media? Ó fẹ́ káwọn èèyàn sọ̀rọ̀ ń pẹ̀ ló fi ń post ẹ̀ náà. Kò yé yín. Ó fẹ́ kán sọ̀rọ̀ ń pẹ̀ ló fi ń post ẹ̀. Tí ó bá fẹ́ kán sọ̀rọ̀ ń pẹ̀ kò ní post ẹ̀ kó máa jóná níwájú palace. Wọ́n ní ìgbà táwọn yèyé mẹ́ta gan dé inú palace tó ń bá sọ̀rọ̀. Wọ́n ní bí ìgbà tó yẹ pé ó lé wọn jáde kúrò nínú palace ni. Wípé ó rude sí wọn. Allegedly ni o, nǹkan tá a gbọ́ ni o. Wọ́n ní gbogbo right tí Kábíyèsí fún. Wọ́n ní Kábíyèsí ní àwọn máa withdraw gbogbo right tán fún. Wípé the way bó ṣe ń treat àwọn èèyàn nínú palace, wípé kò dáa. Wọ́n ní gbogbo àwọn olórí wá lọ bá bàbá Kábíyèsí. Wípé olórí Rónkẹ́ ò treat àwọn tó ń ṣiṣẹ́ ní palace right, wípé ó máa treat wọn. Wípé Kábíyèsí nǹkan tó ṣẹlẹ̀, wípé Kábíyèsí ló gbé àṣẹ lé olórí Rónkẹ́ lọ́wọ́, tí olórí Rónkẹ́ fi ń ṣe bí ìgbà tó jẹ́ pé òun nìkan nìyàwó àṣẹ̀ṣẹ̀ gbé nínú palace. Bí a tiẹ̀ tún ṣe gbọ́ gan, wọ́n ní pé ọ̀dọ̀ Kábíyèsí lolórí Rónkẹ́ máa ń wà all the time.
Wọ́n ní to the extent ni pé ó tún máa ń affect àwọn ìyàwó tó kù, kò ń jẹ́ kí wọ́n ní time fún Kábíyèsí. Wípé ara ẹnìkan ló mọ̀, wípé ara ẹnìkan ló ń dùn, wípé kò care about any other person. Bá a ti ẹ̀ tún ṣe gbọ́, wọ́n ní olórí Ronke selfish gan. Ṣé ẹ rí bí mo ṣe wà yìí? Ẹ̀yin èèyàn wọlé. Mi ò like kí n máa búyàn, ṣùgbọ́n àwọn nǹkan kan wà tó jẹ́ pé kò sí bẹ́ẹ̀ ṣe ní bú ẹni yẹn. Nígbà tí ẹ bá feel pé ẹni yìí ó yẹ kó gbọ́n tí ó dẹ̀ gbọ́n. Nígbà tí ẹ bá feel pé ẹni yìí kò yẹ kó yan Queen Naomi jẹ. Wọ́n ní gbogbo nǹkan tí olórí Ronke ń ṣe pé ó ń ṣe láti má jẹ́ kí Queen Naomi padà wá sínú palace. Wọ́n ní ó ń finá mọ́ Queen Naomi lẹ́yìn ni. Wọ́n ní gbogbo ìta àwọn àárò pé bóyá ó nífẹ̀ẹ́ Queen Naomi yìí. Wọ́n ní irọ́ ni gbogbo ẹ̀. Wọ́n ní olórí Ronke ń pretend ni pé kò nífẹ̀ẹ́ Queen Naomi. Wọ́n ní olórí Ronke fi ara balẹ̀ wọlé sí Kábíyèsí lára ni. Wọ́n ló ń play politics pẹ̀lú Kábíyèsí ni. Ọ̀gá olórí Ronke ṣọ́ Kábíyèsí. Wọ́n dẹ̀ mú wọ́n ti wọlé sí Kábíyèsí lára. Olórí Ronke ti wọlé sí Kábíyèsí lára. Àfi k'Ọlọ́run gba Kábíyèsí, àfi k'Ọlọ́run ṣọ́ wọn. Ẹ̀yin èèyàn, ẹ wo ọ̀rọ̀ tá a gbọ́ ti pọ̀ jù. Mélòó la fẹ́ sọ fún yín? Mélòó la fẹ́ sọ fún yín? Ẹ mọ̀ pé àwọn tó bá ń dákẹ́ báyẹn, ẹ mọ̀ pé èṣù ni wọ́n. Àwọn tó bá ń dákẹ́, èṣù ni wọ́n. Ẹlòmíì á kàn máa sọ̀rọ̀, kò ní ro nǹkan tó ń sọ. Wípé èèyàn kan, wọ́n fẹ́ fẹ́ èèyàn kan, wọ́n fẹ́ fi gòkè. Ta ló fẹ́ fi anybody gòkè? Kò sí èèyàn kan tó fẹ́ fi anybody gòkè. Ẹni tó bá ṣe nǹkan tí ò dáa, wa máa bá wí, a máa sọ̀rọ̀ sí. Okay, kí ló dé tí wọ́n ń gbọ́rọ̀ wọn wá sórí social media tí wọ́n bá fẹ́ ká sọ̀rọ̀? Kí ló dé tó ń gbọ́rọ̀ wọn wá sórí social media tí wọ́n bá fẹ́ ká sọ̀rọ̀? Kò sí èèyàn kan tó fẹ́ fi anybody gòkè. So tẹ́lòmíì bá ń sọ̀rọ̀, ó yẹ kó máa rò dáadáa kó tó di pé wọ́n máa sọ. Ṣùgbọ́n ṣé ẹ mọ̀ pé ẹlòmíì tó bá ti sọ̀rọ̀ tán, later ni wọ́n wá realize nǹkan tí wọ́n sọ pé nǹkan tí mo dẹ̀ sọ yìí kò dẹ̀ dá o. So ṣé ẹ rí téèyàn bá ti níṣẹ́ lọ́wọ́, ó ti tán. Gbogbo ìtàwọn wá sórí social media wá gbèjà Queen Naomi àbí ká ṣe celebrity gist yìí, fun ni ó jẹ́ fèmí. And mo kàn fẹ́ gbèjà Queen Naomi nítorí mo love Queen Naomi ni. Because wọ́n yan Queen Naomi jẹ ni, it's not for anything. Kò sí nǹkan kan tí mò ń wá lórí social media. So ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká máa gbọ́ gist wa lọ. Kó máa gbà wá, kó máa ṣọ́ wa lọ́wọ́ àwọn kìnìún. K'Ọlọ́run máa ṣọ́ wa lọ́wọ́ àwọn tí ò nífẹ̀ẹ́ wa dénú tààrà pọ́n nífẹ̀ẹ́ wa o. Tó bá ní olórí Ronke lè ṣe gbogbo nǹkan tó ń ṣe fún Queen Naomi, máa jiyàn. Bí Queen Naomi ṣe trust wọn, bí Kábíyèsí ṣe trust wọn, ó ya everybody lẹ́nu. So ẹ̀yin èèyàn lé ká wá padà sórí ọ̀rọ̀ àwọn elder tí wọ́n ní pé kí Kábíyèsí divorce gbogbo àwọn ìyàwó. Ṣó possible láti divorce gbogbo àwọn ìyàwó tí Kábíyèsí ti fẹ́ yìí? Wọ́n ní nígbà tó jẹ́ pé Kábíyèsí ò love obìnrin kankan ju Queen Naomi lọ. Wípé kí wọ́n jẹ́ kí gbogbo àwọn obìnrin máa lọ. Ṣé ẹ tún wá rí lórí ọ̀rọ̀ àwọn council yẹn? Wípé kí Kábíyèsí kí wọ́n jẹ́ kí àwọn obìnrin yìí kan máa lọ. Wípé so that a lè fi wọ́n lọ́kàn balẹ̀. Ṣé ẹ rò pé possible kí Kábíyèsí divorce gbogbo àwọn obìnrin yìí? Tó bá jẹ́ pé ó possible, kò sí nǹkan tí ò ṣeé ṣe o, ẹ mọ̀. Ṣùgbọ́n báwo náà ṣe fẹ́ gbé, irú ìgbésẹ̀ wo náà fẹ́ gbé láti fi divorce gbogbo àwọn olórí? Nǹkan tí ò yé mi nìyẹn. Ẹ dẹ̀ mọ̀ pé gbogbo nǹkan tí mò ń sọ fún yín alleged ni. Mi ì bá Kábíyèsí gbénu palace o. Nǹkan tí wọ́n gbé wá sórí social media, òun là ń sọ fún yín o. À ń torchlight sí ni. So kí Ọlọ́run Elédùmarè kó máa ran gbogbo wa lọ́wọ́. Mi ò mọ nǹkan táwọn council rò dé bẹ́ẹ̀ o tó fi ní kí Kábíyèsí divorce gbogbo àwọn obìnrin yìí. Ṣùgbọ́n tá bá tún gbọ́ any update, a máa mú wá fún yín. Ẹ̀yin èèyàn lé, ibí la máa fi ètò tèní sí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́, tẹ́ ń subscribe, tẹ́ ń like, tẹ́ ń share. God Almighty will bless you. Ẹ kú Saturday olóyin o.
Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o, ojú ò ní tì yín o, ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Thank you so much. God bless you. Share this video, like and subscribe.